Hello. Ẹ kúrò lẹ́ sà o. Bàbá mi ẹ kúrò lẹ́. Yes sir. Ọ̀pẹ̀tẹ̀ sà. Ilé olórogún lè tún kílẹ̀ ńlá kọjá sà. Nǹkan tí mo ń là kọjá ní agbára sà. Ẹ ní ìṣẹ́jú méjì dáde. Ọ̀rẹ́ sà. Ìyàwó mi Ọlọ́run ṣẹ́gi ọ̀la níwọ̀nba fún àwa méjèèjì. Mi ni mo kọ́lé ọmọ ìkéré náà ní same time pẹ̀lú òun náà. Àjọ support àwọn náà ní títẹ̀. But suddenly sà, nígbà tó bóyá nǹkan tí mo ń ṣe kò fẹ́ tó lọ jùjù mọ́. Ó decide láti sọ pé fún ibi táwọn ọmọ gan ń gbé gan kò yẹ kó ń gbé bẹ́ẹ̀ mọ́. Ó lọ gbalé. Wọ́n bá wa settle rẹ̀ pé tó bá yẹ pé bóyá tó bá di weekend ó lè máa wá sí ilé. Òkìní yẹn ò convenient fún mi. Mo dẹ̀ ti observe pé with that ó ti fi rẹ́rìn kún mi. Ó dẹ̀ dúró pé òun rìn kún mi. Pé convenient wà lòun náà wà. Ní nǹkan tí mo lè ṣe sá. Àgbékalẹ̀ yín yẹn ò tí ì yé mi. Marriage yín pé ọdún mélòó sà? Ẹ ti pé 14 years. Ẹ ti bí ọmọ mélòó sà? Mẹ́ta sàn. Ṣé ilé ara yín lẹ̀ ń gbé? Bẹ́ẹ̀ ni sà. Ìyàwó yín náà ti kọ́lé tiẹ̀. Bẹ́ẹ̀ ni sà. Ẹ ti ń gbé ilé ara yín tó ọdún mélòó sà? Ó ti tọ́dún méje sà. Láti ìgbà yẹn sà, ṣé ìyàwó yín ti ń wálé every weekend? No sà. Láti ìjọ àjọ ń gbé papọ̀ ni sà. Ìgbà wo náà wá bẹ̀rẹ̀ sí ń wálé every weekend? Tán lọ gbalé síta fáwọn ọmọ. Bẹ́ẹ̀ ni sà. Ó ní owó oní transport yẹn ti pọ̀ jù sà. Ẹ ṣé àtàwọn ọmọ náà jọ ń gbé gbòòrò? Bẹ́ẹ̀ ni sà. Lẹ́yìn ọdún kèlò tẹ́ ti jọ ń gbé new site? Bóyá lẹ́yìn bíi ọdún 5 sà. Bí ọdún méjì sẹ́yìn báyìí ló di pé wọ́n lọ gbalé sí gbòòrò àtàwọn ọmọ. Bẹ́ẹ̀ ni sà. Iṣẹ́ yín ò ní dàrú pẹ̀lú agbára Ọlọ́run. Bẹ́ẹ̀ ni sà. Látọdún 5 àkọ́kọ́ tẹ́jọ wà ní new site yẹn, báwo lẹ ṣe ń ṣe tẹ́ fi jọ wà nú ilé pẹ̀lú àwọn ọmọ tó wá di pé ń sìn náà last 2 years ń sìn ló wá di pé wọ́n rò pé kàn lọ gbalé síta àtàwọn ọmọ kàn fẹ̀yìn nìkan sí new site tó bá di weekend kàn máa wálé? Ó ń try láti kíní yẹn fẹ́ gbàgbọ́ bóyá ká ní changes ó fẹ́ rí bákan. Èyí kò fẹ́ dàbí ti tẹ́lẹ̀tẹ́lẹ̀ mọ́. Bẹ́ẹ̀ ni sà. Òkè ṣé fún iṣẹ́ tiwọn àbí iṣẹ́ tiyín àbẹ́yìn méjèèjì? Ti tèmi sà. Ti tiyín Ọlọ́run ní fún yín lẹ̀. Òkè ìyẹn ni pé ńgbà tí ọdún 5 àkọ́kọ́ yẹn ẹ̀yin lẹ́mọ̀ bẹ́ẹ̀ ṣe ń gbé owó mọ́tò wọn àbí? Bẹ́ẹ̀ ni sà. Bẹ́ẹ̀ ni. Wà lágbára àti ṣe yẹn mọ́ báyìí. Bẹ́ẹ̀ ni sà. Ṣé iṣẹ́ tíyàwó yín ṣe yẹn wọn lè ṣe ládùúgbò bí tẹ̀wọ̀n yẹn? Kò ṣeé ṣe. Tó bá ṣe ládùúgbò kò lè wọn ò lè patronize ọlọ́bìnrin jù. Lójoojú o. Ilé yín ò ní dàrú ẹ ṣàmì o. Àmì sà. Ẹ mọ̀ tẹ́ ṣe báyìí. Bẹ́ẹ̀ ni sà. Ẹ mọ̀ dára yín láàmú kankan o. Tí ẹ bá fẹ́ kí marriage yín kí nǹkan ṣẹlẹ̀ sí i tó ti yé yín marriage ò ní crumble ẹ ṣàmì o. Ntẹ́ ṣe lélẹ̀ ìsà kí ni èjì àkọ́bí yín? Gba 14 àti 13 sà. Kí ni èjì tiyín sà? Be close to 40 sà. Kí ni èjì ìyàwó yín sà? Be 35, 37. Láàárín ọ̀sẹ̀ yẹn nìkan lẹ̀ ń wà nulẹ̀. Bẹ́ẹ̀ ni. Tẹ́ ṣe lélẹ̀. Tẹ́ bá jí àbúrò mi tàbí ẹ bá jẹ́ ẹ̀gbọ́n mi tí màá sọ fún yín ní sà. Á dẹ̀ dákẹ́ ṣe ẹ má jẹ́ kí n tàn yín á dákẹ́ ṣe o. Ìtẹ́ ẹ̀ bá filẹ̀ ní ẹni wúre máa ń tó o. Ṣó ti yé yín sà? Ẹni tí ò bá ríyàn checkmate ẹ ó lè ṣìwà wo àtọkùnrin àtobìnrin o. Ẹ kúrò ní site tẹ́yìn náà wà hàn. Ẹ̀yin àti ìyàwó yẹn lọ gbalé síta ẹ lọ gba flat kan síta táwọn ọmọ yín. Site tẹ́ ẹ wà yẹn sà ẹ lọ fi rent. Ṣé mò ń sọ̀rọ̀ sà? Mo ń gbọ́ yín sà. Fúnra yín náà lẹ́sán sí o. Ó lè fẹ́ ṣòro láti ṣe orí afẹ́fẹ́ mo wà yìí tẹ́ bá fẹ́ tanra yín rárá. Ẹni ṣe ò lọ déédéé mọ́. New site yẹn ẹ fi rent. Ẹ lọ gba flat kan sí gbòòrò àti ìyàwó àtọmọ yín. Ìyẹn gá tó lé yín lárí ẹ̀ tó kọ́lé míì. Ẹ̀ tó kọ́lé míì sí gbòòrò. Ẹ lọ kọ́lẹ̀ lálẹ́ tí mo sọ fún yín tẹ́ bá lè ṣe bẹ́ẹ̀. Tẹ́ ẹ lè mú sàlóògùn bẹ́ẹ̀. Ṣùgbọ́n kẹ́ ẹ sọ pé ìyàwó yín kó padà wá sínú ilé.
ẹ̀yin náà sọ ń sìn pé tó bá padà wá sínú ilé iṣẹ́ rẹ̀ náà ò tó ní lọ déédéé àbí bẹ́ẹ̀ kọ́ ṣó wàá yẹ kẹ́yìn méjèèjì ìgbà tán ọmọ yín nílò yín lélẹ̀ ìgbà tán ọmọ yín nílò owó lélẹ̀ ìgbà tẹ́yìn gan nílò owó fún gbèsè ayé yín lélẹ̀ tẹ́ fi máa bí fíjọ yín ṣó wàá yẹ kíṣẹ́ yín méjèèjì kó ṣe kí ni kó forí sánpọ́n. láyé mi tí mo ti kọ́lé tẹ́lẹ̀ níta lọ gba kọ́kọ́rọ́ ìròrí tí ò ní ìròrí ẹ tó ṣubú léèwẹ̀ ni ẹ kọrí sẹ́kọ̀ọ́ ìyẹn ò sọ pé ìgbésí ayé ẹ bàjẹ́ iṣẹ́ rẹ ṣe pàtàkì àìmọye àwọn tí ń gbénú Èkó ṣé mò ń sọ̀rọ̀ ẹ lọ rí tíṣe wọn wà òkè wọ́n dẹ̀ lówó ń gbà yẹn wá lọ kálọ sí ayé ní site wọ́n lọ kọ́lé síbẹ̀ wọ́n bá kúrò bẹ́ẹ̀ pẹ̀lú business wọ́n kọ́lé sí ní site yẹn ebi náà fi ń gbé bẹ̀ lénìí ebi náà fi ń gbé ní site yẹn o ti kọ́ àbí ẹ fi rẹ́ǹtì mọ́ ṣayé ẹbí o ti gbé méèkì owó ẹ kó dúró síbẹ̀ alàgbà. tó bá kọjú sí yín kẹta tó bá kọ̀yìn sí kẹta tó bá kọ̀yìn nìkẹ́ tó ara yín pa ìmọ̀ràn yóò fẹ́ le díẹ̀ lára yín tó bá dá tẹ bá lè ṣe ẹ kú kalẹ̀.